Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o, bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́. Ẹ̀gbin oníyọ̀rọ̀, àwọn aráabí yìí wọ́n mà láwọn ò ta bíọ́bíọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn aráabí tún ti bẹ̀rẹ̀ wèrè wọn o? Látàrí pé gbogbo ọmọ Yorùbá yarí pé a ò fẹ́ òfin ṣàríà lọ nílẹ̀ wa, látàrí pé a sọ pé a ò fẹ́ òfin ṣàríà lọ wípé kó gbé ṣàríà wọn lọ sọ́hùn-ún. Ṣé ẹ mọ̀ pé àwọn ará Fúlàní wọ́n ti gbé ìgbésẹ̀ burúkú? Bẹ́ẹ̀ ni o, wọ́n ti gbé ìgbésẹ̀ burúkú báyìí. Ẹ gbà mí, nítorí wípé mo kọ̀ láti tẹ̀lé ọ̀rọ̀ wọn, nítorí pé mo kọ̀ láti ṣe ìfẹ́ wọn, nítorí mo kọ̀ láti ṣe ohun tó ń fẹ́, wọ́n mà ti ń fikú wá kiri. Ṣé ẹ ti rí? Bẹ́ẹ̀ ni, ṣé ẹ ti rí? Nítorí ṣàríà lọ tí Sultan Sokoto tó lanu gbàgà bíi tàkútẹ́ ọlọ́dẹ sí, tó ní láti máa sọ fún àwọn ọba wa pé wọ́n gbọ́dọ̀ gba ṣàríà lọ nílẹ̀ Yorùbá. Táwọn ọba wa dìde pé rọ́ o, àwọn ò ní fàyè gbà á. Tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan náà tí wọ́n support, tí wọ́n sọ pé àwọn ò ní fàyè gbà á. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ti wá sọ dogun báyìí? Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti sọ dìjà. Ní tó tún wá ṣe pàbàmbarì ni pé wọ́n ti wá di kó máa fikú léèyàn kiri. Ṣé ẹ tún fẹ́ pa wá tán lẹ̀ yìí ni? Ọlọ́run mà ní fún yín ṣe, ṣé ẹ fẹ́ pa wá tán ni? Ẹ̀yin àgbààgbà Fúlàní, ṣèbọn ní bá a bá lé ní títí bàbá bá ní àádẹ́yìn lẹ́yìn ẹni ni. Ṣùgbọ́n ìbéèrè tèmi ni pé ṣebí gbàwèrè ń ò gbàwèrè, oníwèrè yóò mọ gbé wèrè rẹ̀ lọ ni. Ohun tí mo lérò nìyẹn. Gbàgọ̀jẹ̀ ń ò gbàgọ̀jẹ̀, onígọ̀jẹ̀ ò mọ gbégòjẹ̀ lọ ni. Lọ́wọ́ ìgbà ṣàríà, a ò gba ṣàríà, ṣèbọn ní ṣàríà máa gbé ṣàríà ẹ̀ lọ ni. Kí wá ló dé tó fi wá di pé ẹ̀tún wá ń dún mọ̀rùnmọ̀rùn mọ́ wa? Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n ti ń halẹ̀ mọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá? Wọ́n ti ń halẹ̀ mọ́ Káyọ̀dé wọn o. Wọ́n ti ń jẹ́ kó yé wọn pé ẹ̀yin náà máa ń ta bíọ́bíọ́, ẹ̀yin náà máa sọ pé ẹ̀sìn bẹ́ẹ̀, ẹ mọ̀ ń sọ̀rọ̀ abẹ́ẹ̀rí lórílẹ̀ wa ni o. Ṣẹ̀ṣẹ̀ tún wà nù pé kéèyàn sọ̀rọ̀, àbí wọ́n wá ń jẹ́ kó yé wa pé ṣẹ́ẹ̀rí dandan a ní láti gba ṣàríà lọ. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́, gbogbo àwọn tó fẹnu sọ wípé àwọn ò ní ṣe báwọn ò ṣe, wọ́n ní ohun ojú wọn bá rí kó faramọ́, pé èyí ó bá gbá pípa àwọn á pa, èyí ó bá gbá lúlù àwọn á lù ú. Wọ́n ti wá kó ìbẹ̀rù sí àárín àwọn ọba, ti kó ìbẹ̀rù sí wọn lọ́kàn pé wọ́n máa ní láti gba ṣàríà lọ ní tipátipá. Ṣèbọn sọ pé tẹ́sìn yìí ò bá gbé ni àádẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀, àbí ṣàgídí wa ní sọ̀rọ̀ yàn kù díẹ̀ ni lórí ọ̀rọ̀ ṣàríà lọ àìṣe ṣàríà lọ. Ó wá di ohun tó jẹ́ pé ẹ̀ ń dún mọ̀rùmọ̀rù mọ́ àwọn ọba wa. Ẹ máa tẹ́, bẹ́ẹ̀ ni ẹ máa tẹ́, tí ò bá ń ṣe pálapàla ìlú àpàlà. Ẹ̀yin náà rí àwọn àrè àtọ̀húnrìnwá lásán tí wọn ò níran, wọ́n wá tí wá fẹ́ máa dún mọ̀rùmọ̀rù mọ́ wa. Àwọn ti wá gbàgbé pé ń tágbà fi ń jẹun abẹ́ ewé ló wà. A máa ní láti fi hàn wọ́n kó lè mọ̀ pé àdúrà wa lọ tí ìjàkadì kọ́. Gbogbo ọmọ Yorùbá, ẹ já ka tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́n tí àwọn ènìyàn sọ. Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á túbọ̀ máa dáàbò bo bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè. Bẹ́ẹ̀ ni o, àtìlẹ́yìn kò ní jábọ́. Yorùbá nation la fẹ́. Gbogbo ọmọ Yorùbá la ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa yìí pé
ẹ ṣé o, a sì tún ṣàdúrà pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ni ó máa tọ̀ yín, ló máa tì yín lẹ́yìn, wọ́n sì máa gbèjà wa jà. Ìdààmú pátápátá ló máa bá gbogbo àwọn ọ̀tá Odùduwà, àwọn ọ̀tá tó ń ṣe elénìí sí ilẹ̀ Oòduà. Ìdààmú ló máa bá wọn láṣẹ Èdùà. Oòduà á gbè wá o, láṣẹ Èdùà á gbè wá níjà. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba a máa dúpẹ́ bẹ́ẹ̀ ṣe kádé ó pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Mo fún yín lélẹ̀ kí máìkì pẹ́ lẹ́nu. Bẹ́ẹ̀ ni o, ẹ̀mí yóò gùn kẹ́sàn ọba kó jókòó pẹ́. Torí a ti sọ pé a ò fẹ́ ṣàríà lọ, ọ̀ràn kún díẹ̀ ni. Is it a by force? We don't want your Sharia. Take your fucking Sharia, go anywhere. Àwa ò fẹ́. Yorùbá nation ní best solution. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Láyéláyé kò lè work. Sharia law kò lè wọ ilẹ̀ Yorùbá torí àwa ò fẹ́ Sharia. A ò fẹ́ ní tó jẹ́ pé wọ́n mọ̀ gé apá ẹnì kejì wa tá ò sì ní lè sọ̀rọ̀. Kò sí àyè fún Sharia ńlẹ̀ wa o. Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ohun tí wọ́n ń lò ní nọ́ọ̀tì kò papọ̀ mọ́ Nàìjíríà o. Bẹ́ẹ̀ ni ohun tí wọ́n ń lò lókè ọya nìyẹn kò kàn wá. Ṣẹ́wárí irú eléyìí kò lè ṣẹlẹ̀ rárá nílẹ̀ Yorùbá nítorí Yorùbá nation la fẹ́. Ilẹ̀ Yorùbá ní àwa ọmọ Yorùbá wà jẹ́jẹ́ wa tẹ́ ẹ fi gbé dààmú yín wá. Ọmọ Yorùbá sì ni wá, àwa kò ní gba nǹkan kan láàyè fún Fúlàní. Àbí a ò bá Saudi tán. So báwo lẹ ṣe wá ń gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá wá sílẹ̀ Saudi? Yorùbá ló láṣà, Yorùbá ló lédè, Yorùbá ló lẹ́sìn, Yorùbá tún ní ìṣe. Kí wá ló dé tó fi jẹ́ pé ẹ wá ń gbé ẹ̀sìn àjòjì sílẹ̀ wa? Ẹ wo Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, àwọn ọmọ Yorùbá tí wọ́n ti gbà wípé tẹ̀mí tí iye làwọn fi gba Yorùbá nation yìí, Ọlọ́run á fún wa ṣe. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á ṣe kí ni á fún wọn ṣe. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wò ó, wọn ò lè pa àṣẹ kan nílẹ̀ wa kó ranlẹ̀ nítorí àwa ò kì í ṣe ẹranko. Torí ẹ̀ la ń sọ pé a ò fẹ́ Sharia law nílẹ̀ wa. Ẹ̀yin àmì bàbá mi bá share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwọn èèyàn lọ́tùnú sí pé Yorùbá nation ni o. La fi ń sọ pé God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.